Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. A kú bọ́jọ́ òní, ọjọ́ ìní ṣe mọ́ wa láyé àtàlàáfíà. Àánú Ọlọ́run adájú. Lọ́ba ní ṣe ní Naomi Queen Naomi. Ní ìtàwọn Naomi travel yìí, ìyẹn Queen Naomi àti Kábíyèsí. Ní ìtàn lọ ṣe wedding wọn ní Amẹ́ríkà. Lọ́ba ní àwọn ọmọ Naomi ìbẹ̀ta. Ẹ mọ̀ pé wọn kì í gbá àwọn ọmọ yẹn jáde ní gbogbo ìgbà mọ́ bí wọ́n travel. Àwọn nanny wọn, àwọn náà bá wọn wo àwọn ọmọ yẹn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n dẹ̀ ń tọ́jú wọn. Nọ́ọ̀sì làwọn yẹn. Àwọn yẹn wà qualify. Wọ́n ní tẹ bá ra àwọn ọmọ ìbẹ̀ta yẹn ṣe náà ń glitter tó ń bounce dáadáa. Wọ́n tẹ bá tiẹ̀ rí inú yín á dùn. Inú ọmọ àwọn yẹn, irú bẹ́tà àwọn yẹn láti máa bí. Wọ́n ní tẹ bá ra àwọn ọmọ yẹn bọ́ ju fine tó. Mo ní so Queen Naomi ó really travel fún àwọn ọmọ yẹn lẹ̀. Instead kó ká àwọn ọmọ lọ fún màmá ẹ̀. Pé màmá mi, àwọn ọmọ yìí mú kó wọn wà táwọn náà ni. Naomi ò ṣe ọmọ yẹn láyà. Naomi láyà. Kai. Wọ́n ní bọ́ ṣe nǹkan tá a gbọ́ ni tí ó bá jẹ́ bí a ṣe mọ̀ bóyá àwọn ọmọ yẹn ṣe wà palace pẹ̀lú Kábíyèsí pẹ̀lú àwọn nanny. Instead kó wọn lọ s'Ákúrẹ́. But ó ṣàlà arrangement tán ṣe. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n bá ní ìṣe ni àwọn ọmọ yẹn wà ní chamber Kábíyèsí. Mi ò rò pé wọ́n ti chamber. Kó àwọn ọmọ yẹn máa lò síbẹ̀ dáadáa. Àti nanny. Ètì yàrá Kábíyèsí nìkan ni wọ́n ní jẹ́ kí ẹnikẹ́ni wọ bẹ̀. Ọlọ́mọ yẹn wà ní chamber Kábíyèsí táwọn ọmọ yẹn tí gbogbo wọn ṣeré. Wọ́n ní méjì ti jí. Wọ́n ní lọ́sàn-án báyìí pé àwọn ọmọ yẹn kan ṣeré wọn ní ìwọ̀n àwọn yẹn ti máa rà. Wọ́n ti máa rà. Torí mi ò rò pé ó dẹ̀ ń ṣe baby tí ó ti jókòó àbí baby tí ó ti rà. Wọ́n ní méjì ti jí. Wọ́n ṣeré pé wà kọ́ ẹyọ kan tó ń sùn. Ṣé wọ́n mọ̀ pé wọ́n lè ṣe àwọn tó ń jó. Wọ́n ní ṣe ni blue lórí Rónkẹ́. Wọ́n ní bó ṣe wá bá wọn ní chamber ni tó wá bá nanny yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn. Wọ́n ní nanny yẹn ó wà standby. Bí wọ́n ti rí àwọn olórí yẹn wọ́n ní tójú tí yẹ lápárò wọn fi ń ríran nípa gbogbo bí nǹkan tó ń ṣe lọ ní ààfin yẹn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, lọ́ba ní ṣe ni Rónkẹ́ ní. Kí ló dé tí ọmọ yìí sùn tó lọ tẹ sí orí ṣíà tó bá tọ̀ síbẹ̀ nǹkan. Ìyẹn ní báwo ló ń ṣe ìgbà tó rí ohun òkú. Òun gbọ́mọ sí ibi tó jù òun tí wọ́n máa tó na pampers wà díẹ̀. Báwo ló ṣe máa tọ̀ sórí bẹ́ẹ̀dì orí ṣíà. Wọ́n bá ní nanny wá sọ pé kò lè tọ̀ orí napiti wà díẹ̀ o. Má bínú. Napiti wà díẹ̀ o. So wọ́n má gbé yẹn wá pé kó fi lẹ̀. Wọ́n ní Olúwa sọ pé kó dà gbé kúrò ńbẹ̀. Wọ́n ní ìyẹn ò dà lóhùn. Gbé ọmọ yẹn kúrò ńbẹ̀. Ó mọ̀ pa ó fẹ́ wà. Ó fẹ́ ṣe jọ̀gbọ́n, ó fẹ́ wà. Ó ní mission tó fi wà. Wọ́n ní meanwhile Naomi ti kìlọ̀ fún wọn pé anybody yín gbọ́dọ̀ bá anybody jà. Kí ṣe àwọn standby kí wà tá láti. Wọ́n ló tún bá wí lẹ́lẹ́kejì ó bẹ̀rẹ̀ sí ní bá tó ń sọ̀rọ̀. Tí wọ́n fẹ́ ṣàbàṣà yín èdè ṣàbàṣà yín ní inú ilé yín èwo ni kí wá sí chamber Kábíyèsí kí wá máa ṣe pálapàla kí wá máa gbé ọmọ sórí chair. Sórí chair wá jẹ́ nǹkan tí wọ́n máa gbé ọmọ sí. Wọ́n ní ìyẹn ò tiẹ̀ dà lọ. Ó wà lọ́ba ìwọ kọ́ ni mò ń bá wí. Wọ́n ní ìyẹn ò dà lọ. Wọ́n ní bí ń ṣe ni Naomi ṣe ni
ló lóun jẹ́ olórí Rónkẹ́. Wọ́n ní bó ṣe ń bá náání yẹn wí, náání yẹn ò dá lóhùn, ló bá ní òkè. Bí Rónkẹ́ ṣe súnmọ́ bébì tó wà lórí ṣíà, ó gbé sílẹ̀ lẹ̀. Ó dàbí pé orí ẹ̀ ò pé, ṣáwo mọ́ àwọ̀ tí rí ọmọ rí ni àbí ààrẹ ni tó bí bẹ̀tà rí. Tí bẹ̀tà tí yín wá dàbí tó wá sọ di Jésù Kristi ní ààfin. Àbórí ẹ̀ ò pé, mo ń sọ̀rọ̀ fún ẹ, ìwọ fi mí pe igi. Báwo ló ṣe jẹ́? Tábà rẹ́ ọmọ rí ààrẹ mọ́ lẹ́yìn adìyẹ. Kí ni problem yín? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní dàrọ̀ ọ́lẹ̀ fún náání nìyẹn. Pé náání wá ní ẹ gbé ọmọ yìí kúrò lórí chair, ẹ gbé sọ̀kalẹ̀, ẹ gbé sílẹ̀ lẹ̀. Ọmọ yẹn ò ní gbà fún yín. Wọ́n ní ṣe ni lady yẹn kan pakòrò tí ara mi rírí. Wọ́n ló pakòrò tí olórí Rónkẹ́. A fi ń wọ́n létí ẹ̀, wọ́n létí ẹ̀, wọ́n létí ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ló fọ́ létí lẹ́ẹ̀mẹ́ta, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jà. Wọ́n ló bá ayé Rónkẹ́ jẹ́ kìsì kékeré. Ó fa aṣọ ìyá yànnà. Wọ́n ní Ọlọ́run ló ní ó múra wá náà ni. Ọwọ́ kó rò pé bóyá náání yẹn máa wò wọ́n níran. Pé náání yẹn ò ní rí tòun rò. Bẹ́ẹ̀ náání tó yẹ kó ti tàbá kan ti sọ fún pé wo ẹ ṣọ́ra yín gidigidi in case àwọn ọmọ wà ní káwọ́ yìí. Wọ́n dẹ̀ ròyìn báwọn ọmọ àwọn náání yẹn. Wọ́n ní wọ́n ròyìn pé wọ́n ń tọ́jú àwọn yẹn number one. Yes na, wọ́n wà capable. Wọ́n ò jẹ́ kí Naomi ṣe wàhálà. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí. Olówó ṣe gbogbo tán. Bẹ́ẹ̀ ni wọ́n ní bí Rónkẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo pọ́n gbà wọn káwọn èèyàn tó dé. Kí ló ṣẹlẹ̀ ní Ṣẹ́bà kábíyèsí? Kán tó fi wọ́n bá Rónkẹ́ nílẹ̀ ẹlẹ̀ tó ń pariwo. Tí wọ́n ti ya aṣọ mọ́ lára. Wọ́n ní ta ló ṣe èyí? Ó ní náání o, báyìí. Wọ́n ní àwọn kan débẹ̀. Àwọn kan yí ojú padà pé kíni ìtumọ̀ eléyìí. Wọ́n sì mọ̀ pé owú jíjẹ ló máa pa àwọn kan. Ló bá ní náání gbé ọmọ yẹn kó má worry, má sọ̀rọ̀ mọ́. Má ṣe gbọ́, má ṣàwò. Kó ṣá máa wò tí ẹ̀yin àwọn olólùfẹ́ Naomi. Wọ́n bá ní tí ò bá jẹ́ kọjá ààyè, kí ni ti wọn láti wá sí Ṣẹ́bà kábíyèsí? Wọ́n wà nǹkan ni. Wọ́n ní ṣe ni wọ́n wá hèlè, wọ́n ń bá kí náání pé ó try. Nǹkan tó ṣe yẹn gangan ló dá fún alátojúbọ̀, àwọn aláṣejù. Wọ́n ní kì í ṣe kékeré. Pé yẹn ó na bastard sí lára because àwọn tó ti ń rẹ̀kẹ́. Tó ti sọ fún pé à ń lọ ilé dọ̀wọ́ ẹ̀, àwọn ọmọ dọ̀wọ́ ẹ̀. So wọ́n fẹ́ gbọ́ bad story lórí àwọn ọmọ àbí ní kankan. Wọ́n fi àwọn ọmọ yẹn wà capable. Wọ́n wà equal to the tax. Torí bàbá fún rẹ̀, bàbá párọ́pò wà láàrin ààfin. So ọlọ́mọdé àrí kò ṣe dáadáa. Tó fi gbé àwọn ọmọ yẹn lọ sí Àkúrẹ́. Nítorí pé wọ́n lè tọ́jú àwọn ọmọ yẹn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí kábíyèsí tí ó fi sí ilé. Ẹ̀rí kò dá. So ẹ̀yin èèyàn wọ́n ní kí n sáré gbé ìbòrùn yẹn fún yín. Kí ẹ lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan-an ni bó ṣe ń tẹ́tí sí. Bó bá share, kí bá like. Kí ẹ lè bá wa subscribe. Kí ẹ fi tókù sí comment section. Ẹ ṣé gan bó ṣe ń tẹ́tí sí wa. Bye.